ẹ̀yin tí Akede èèyàn kan ló tag mi sí fídíò Lateef Adedimeji ẹ jẹ́ àjọ wo. tó bá kù ṣẹ́jú kan Ọlọ́run ti máa kúrò lójú ọ̀nà yìí pa mí ní kíákíá nítorí kò sí nǹkan míì tí mo fẹ́ fi lọ jábọ̀ fọ́lọ́ kí n wá ní mo lókìkí mo lọ́lá mo ní gbogbo ẹ̀ mi ń wá fi ṣe Islam á jẹ́ pé mo wáyé asán ni á jẹ́ pé mo wáyé mo kọ̀ parẹ́ ni á wá jẹ́ pé mo wáyé mi ò nípa nítorí òkìkí àtọlá àti gbogbo ẹ̀tọ́ ló ń fún mi o tí mi ìjókòó bẹ́yìn àgbàlagbà ṣe jókòó nínú ilé tẹ̀ ń sa Kùránì èyí tó rán mi náà ni mò ń ṣe yẹn táwọn èèyàn ò bá tún wá mọ ìsìláàmù mọ́ mi á jẹ́ pé mo ti sọnù náà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi méjì lọ́wọ́ bàbá. ṣe rí èmi ò mọ oríṣi tẹ́ni ìfi táàgì mi o but nínú fídíò tèmi wò mi ò tí ì rí nǹkan tó burú jáì ẹni yóò tako ilẹ̀ Yorùbá èmi ò ní ọ̀rọ̀ kan láti sọ fún nítorí opinion ti tiẹ̀ ló ń sọ bẹ́ẹ̀mi náà ṣe ń sọ opinion ti tèmi ó ní nǹkan tó máa gbé òun kò nínú ẹ̀sìn Islam kọ́lọ́ máa gbé bá òun the same way tèmi náà fi sọ wípé nǹkan tó máa mú èmi wọ ẹ̀sìn Islam kọ́lọ́ máa gbé bá mi mọ́ èmi ò nídìí manual látọ̀dọ̀ èèyàn kan sí mi pé ẹ Ọlọ́run ti pé kí n máa jọ́sìn tú ìpasẹ̀ tòun ó tì tí Elédùmarè bá nífẹ̀ẹ́ mi tó bẹ́ẹ̀ gẹ́ ó máa bá mi sọ̀rọ̀ torí ìgbà tí Elédùmarè fẹ́ dá mi kò sẹ́nibọ́dì ẹ̀mí ni wọ́n mú dá wáyé white man dey máa ní di manual lọ́wọ́ àwọn senior brother wa no so the same way tẹ́lẹ̀ fi understand pé Akede wà neutral Akede ń bá ẹlẹ́dàá sọ̀rọ̀ by himself so ẹ jẹ́ respect opinion ẹnì kejì ẹ jẹ́ tó funny enough Lateef Dimeji èmi náà ń jẹ́ Lateef tèmi ò dẹ̀ jẹ́ mọ́ yes èmi mo rò pé white mama jẹ́ orúkọ arabu ṣé orúkọ wọ ilẹ̀ Yorùbá tí wàá waste àbó ti tán tó jẹ́ pé tó náà mo fẹ́ padà ń jẹ́ Olúwatóbi kò séèyàn tó gbọ́ Olúwatóbi tó mọ̀ pé Elédùmarè tóbi ní Akede dẹ̀ ń jẹ́ instead of Lateef gbá mi wọ́n máa ń pè mí ní Lateef tí mo kàn wò pé orúkọ wèrè wo lolúwa ẹ̀ ń jẹ́ so ẹ̀yin tí Akede kò sí nǹkan tó burú nínú fídíò tí Lateef Adedimeji ṣe opinion ti tẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ mi náà gẹ́ ṣe ń ṣe opinion tèmi pé èmi ò lè ṣe ẹ̀sìn Islam o so ikò ṣẹ́rí opinion tí kò nǹkan tí èèyàn bá ní sí nǹkan ó gbọ́dọ̀ yàtọ̀ gbogbo apáta a lè sùn ká kọrí síbi kan náà ibi tí ẹ̀gbọ́n kọrí sí òun nìyẹn ibi tí Akede náà kọjú sí òun nìyẹn so kò yẹ kí èèyàn fàjà ṣe understand.